Save Your Soul TV. Ku Anfusakun. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́jẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn, Allahumma àmín. Tó ní àárọ̀ yìí ni mo jí, mo rí fídíò tí mo ṣe tóbìnrin kan pè sórí prógrámù tó parọ́ ṣìnà mọ́ mi. Nígbà tó parọ́ ṣìnà mọ́ mi, gbogbo tí mi ò ṣe tó ní mo ṣe, ó ní mo bá ọmọ ọ̀dọ̀ òun sùn. Mo wá ní kó lọ ṣẹ́yún pé mi àti ẹ̀ ti jọ ń ṣe ìranù ti pẹ́, tó dẹ̀ pa irọ́ tí mi ò mọ̀ rí. Àwọn tọ́dẹ̀ jọ gbéṣẹ́ fúnra wọn pé kó ṣe bẹ́ẹ̀, wọ́n wá gbé lápèjúwe bíi ọmọ alágbára omi ní First TV. Ó kọ síbẹ̀ pé kí ló kọ síbẹ̀? Ó kọ síbẹ̀ pé Saheed Shittu ti fi àgbèrè ẹ̀ lé ọmọbìnrin kan kúrò nínú Islam. Fọ́tò yẹn ni mo gbé, bó ṣe gbé síbẹ̀ nìyẹn, ṣẹ́yìn náà rí. Ok, ilé Ọlọ́run rèé, Bẹ́ẹ̀tì Kaaba òun rèé. A kì í fi Kaaba búra, a kì í fi Kaaba búra o, ṣùgbọ́n ayé àṣẹ ni. Èèyàn lè ṣe àdúrà ní ibi báyìí, gbogbo àdúrà tí èèyàn bá ṣe níbí, Ọlọ́run bá máa ṣe kí ni o, ó máa ń di ìtẹ́wọ́gbà. Tó bá jẹ́ pé mo ṣe tí wọ́n ní mo ṣe, mo wá ń parọ́. Tó bá jẹ́ pé mo ṣe tí wọ́n ní mo ṣe, pé mo bá ọmọbìnrin yẹn ní nǹkan pọ̀, mo wá ń parọ́, Ọlọ́run wọlé àlùbáríkà àyè tá a wà yìí. Tó bá jẹ́ pé mo bá obìnrin yẹn ní nǹkan pọ̀, àbí mo mọ obìnrin tó ń pè sórí prógámù, mo mọ̀ ọ́ rí, mo wá ń parọ́. Gbogbo ibi dandan lọ́hùn tó máa ń bá wọn o. Èèyàn kan pè sórí orí fóònù mi ni, arọ́mù nìyẹn o, mọ́ṣáláṣí Kaaba òun ìrè o. Kéé tó bá jẹ́ pé mo ṣe tí obìnrin yìí sọ pé mo ṣe, mo wá ń parọ́. Gbogbo ibi dandan lọ́hùn tó wà ní Kùránì Kẹ́rímù, kọ́lọ́njọ́ pàṣẹ ìjọ bá mi. Tó bá jẹ́ pé mo parọ́, mo ṣe ṣìnà pẹ̀lú obìnrin yẹn, mo wá ń parọ́ pé mi ò ṣe é, tó dẹ̀ jẹ́ pé irọ́ ni mò ń pa. Gbogbo ibi dandan lọ́hùn, Ọlọ́njọ́ wọlé àyè yìí, pàṣẹ ìjọ bá mi. Àbí tó bá jẹ́ pé mo mọ obìnrin náà rí, mo wá ń parọ́ pé mi ò mọ̀ rí, Ọlọ́njọ́ gbogbo ibi dandan wọ lọ́hùn tó máa fi bá òkúrọ̀, Ọlọ́njọ́ má ṣàjọ bá mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò wá mọ obìnrin yẹn rí, tóbìnrin yẹn wá ń di ọ̀ràn mọ́ mi lórí, tí àwọn kan wá ń gbé kiri bíi Rafiu tó ń control media movement, Rafiu tó máa ń control media movement, ìwọ lọ́wọ́ mo fi títọ́ bí ìwọ lọ́n bẹ̀ tí ọkùnrin tí mo gbé fọ́tò ẹ̀ sí. Ọkùnrin tí mo gbé fọ́tò ẹ̀ sí ibi kìíní yìí, tí mo gbé fọ́tò ẹ̀ sí, Rafiu Adéwálé. Tó bá jẹ́ pé mi ò mọ̀ ń pa ẹ̀, tó dẹ̀ máa ti ń pa irọ́ mọ́ mi, gbogbo ọwọ́ ẹ̀ tó fi ń kọ̀ọ̀kan Rafiu Adéwálé, ò ní fi gbé nǹkan rẹ̀ ṣe. Ọlọ́run wọlé àlùbáríkà àyè tá a wà yìí, torí pé ní tí mi ò ṣe lẹ́ ń di ọ̀run ẹ̀ mọ́ mi lórí, ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa parọ́ mọ́ mi. Gbogbo irọ́ tó wá ń pa mọ́ mi, Ọlọ́run ọba ò ní dùn ẹ̀ nù. Ìparun kó máa bá ẹ̀ tó bá purọ́, kó máa bá owó ẹ̀ tó fi ń kọ̀ọ̀kan, kó bá ìyàwó ẹ̀ kó bọ́ ọmọ tó bí. Àdàbí tó bá jẹ́ pé gbogbo irọ́ tó máa ń pa mọ́ mi ni mo ṣe. Gbogbo tí n bá ṣe tó wá ń di ọ̀run ẹ̀ mọ́ mi, ìbínú Ọlọ́run kó máa sọ̀kalẹ̀ lẹ́nu tó bá parọ́ lé lórí. Tó bá rẹ̀ jẹ́ pé mo wá ń parọ́, mo ń pretend ni, gbogbo èpè tí mo ṣẹlẹ̀ lórí Rafiu kó bá mi. Kọ́lọ́run wọlé àlùbáríkà àyè tá a wà yìí, gbogbo ègún Ọlọ́run tó wà ní Kùránì kó bá mi. Tó bá jẹ́ pé mo parọ́ ni, ṣùgbọ́n tí n bá parọ́, tí ẹ pé wọ́n ló ń parọ́ àtàwọn tẹjọ́ ń parọ́ mọ́ mi, ibi dandan Ọlọ́run kó máa bá gbogbo yín. Ìyẹn ti wọ́. Rashidi
alágbára omi òun ló pilẹ̀ ẹ̀rọ yìí òun gangan ló pilẹ̀ ẹ̀rọ yìí torí pé òun ló kọ́kọ́ mú fóònù òun ló kọ́kọ́ parọ́ mọ́ mi pé wọ́n lu bàbá mi pa ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tó mú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dì lé mi lórí ìwọ Rashidi alágbára omi Ọlọ́run jọ̀ọ́ torí pé tí mi ò ṣe ló parọ́ ẹ̀ mọ́ mi ìwọ Rashidi alágbára omi tó parọ́ mọ́ bàbá mi Ọlọ́run wọlá àti tó bì wọ́ lọ́hùn Ọlọ́run wọlá àti tó bì wọ́ lọ́hùn Ọlọ́run wọlá àti tó bì wọ́ lọ́hùn gbogbo bó bá ṣe lè kó ga tó Rashidi Ọlọ́run wọlá àlùbáríkà àyè yìí gbogbo bá ṣe lè kó ga tó Ọlọ́run jọ má ṣàì bá wa sọ ẹ̀dẹ̀ ní yẹpẹrẹ ìyẹpẹrẹ kó máa bá ẹ gbogbo tó bá lè kó ní ó máa gbé ta jẹun ní pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àdàbí tó bá yẹ pé tó ń sọ òdodo nìkan ló máa bọ́ ń bẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ wá ń kọ́mẹ̀ntì àti gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì tẹ́ ń parọ́ gbogbo téèyàn ò ṣe mọ́ọ̀yàn gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì tẹ́ sọ pé tòótọ́ ni ó ṣe ọwọ́ yín ẹ̀ ní fi gbé nǹkan rẹ̀ ṣe àwọn ọmọ yín gbogbo àwọn ọmọ yín pátápátá gbogbo wọn pátápátá ẹ máa fọwọ́ yín máa gbá àwọn ọmọ yín sí ni àdàbí tó bá yẹ pé mo ṣe tí ẹ̀ ń parọ́ ẹ̀ mọ́ torí pé tí mi ò ṣe ni gbogbo yín kọ́mẹ̀ntì ẹ̀ ń sọ pé tòótọ́ ni ó ṣe ìwọ ìyàwó Rashidi alágbára omi torí mo máa rí pé wọn náà máa ń sọ pé tòótọ́ ni Saheed Shittu kìíní kan Ọlọ́run wọlá àlùbáríkà pé ohun tí mi ò ṣe ohun tí mi ò ṣe lẹ́ ń pa irú ẹ̀ gbogbo yín Ọlọ́run wọlá ààyè yìí nípa inú mọ́ṣáláṣí Ọlọ́run la wà yìí Káàbà kọ́lọ̀ ń jọ máṣá ìwọlá àti tó bí ẹ gbogbo ibi dandan Ọlọ́run tó máa ń bókùrọ̀ kó máa bá gbogbo yín àti ìwọ ìyàwó alágbára omi ìparun kó máa bá wọ ìyàwó ẹ ìwọ Rashidi alágbára omi kí ìparun máa bá ẹ torí pé gbogbo tí mi ò ṣe lẹ́ ń dìlé mi lórí kọ́lọ̀ ń wọlá ààyè táwa yìí kọ́lọ̀ ń bá máṣá ìjọ rí bẹ́ẹ̀ torí pé tí èèyàn bá ṣe nǹkan tẹ́ bá di ọ̀rọ̀ mọ́yàn lórí ìwọ ọmọ alágbára omi tí wọ́n ń gbé fídíò tó ń parọ́ tó bá pé tí èèyàn bá ṣe lẹ́sọ èmi ò kò sábúrú ń bẹ lọ́dọ̀ tèmi ṣùgbọ́n tí èèyàn bá ṣe tẹ́mi bá gbé fídíò èèyàn ohun tó bá ṣe ni máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ohun tí ò bá ṣe mi ò kí ń di ọ̀ràn tí èèyàn bá ṣe léèyàn lórí láyéláyé ìyẹn ni mi ò ní ṣe ọ̀ràn tí èèyàn bá ṣe mi kì í di léèyàn lórí láyéláyé mi kì í di léèyàn lórí ohun tó bá sọ nù ìsìlámù tó bá ba ìsìlámù jẹ́ nìkan ni máa sọ̀rọ̀ lórí ẹ̀ personal issue ẹ̀ mi ò ní sọ láyéláyé mi ò sọ personal issue yẹn ṣùgbọ́n tí èèyàn bá fẹnu ba ìsìlámù jẹ́ àbó parọ́ nù ìsìlámù àbó tọ́bọ̀ ìsìlámù lójú mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo èèyàn mọ̀ pé tẹ́mi máa sọ nìyẹn ṣùgbọ́n pé mi ò wá ṣe bẹ́ẹ̀ ẹ wá mọ̀ọ́mọ̀ gbogbo yín ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ wá ń dètè ẹ ń pa ète ẹ ń gbìmọ̀ràn ète ẹ wá ń dín tí mi ò ṣe lé mi lórí gbogbo yín pátápátá ẹ ní gbogbo ọwọ́ yín ẹ ní fi gbé nǹkan rẹ̀ ṣe àti Rashidi bàbá yín alágbára omi tó jẹ́ pé òun gangan ló pilẹ̀ orí burúkú yìí gbogbo yín Ọlọ́run wọlá ààyè yìí ẹ ní gbé nǹkan rẹ̀ ṣe láyé gbogbo bó bá ṣe ga tó Rashidi alágbára omi ó máa wálẹ̀ jù bẹ́ẹ̀ ló máa wá dẹni ẹ̀sìn káyé Ọlọ́run wọlá ààyè yìí Ọlọ́run bá wa sọ ẹ́ dẹni ẹ̀sìn torí pé tí mi ò ṣe ló ń dìran ẹ̀ mọ́ mi lórí alùbáríkà la tabati àdá Rashidi alágbára omi wàtábà má àgìnà áníwò mọ́lù wà má kasaba sayasla naran zatal habe wàmúra àtú hamalatal hatobi fíjìdìyà abúlé mi masad Ọlọ́run bá jọ máṣe gbà bẹ́ẹ̀ àtìyàwó ẹ̀ ń jọ gbé iṣẹ́ pẹ̀ papọ̀ ni ẹjọ́ máa kábàámọ̀ ara yín ni ẹ níjọ jẹ́ nǹkan láyé ẹ ní jẹ́ nǹkan lọ́run àtúbọ̀tán yín ò níjọ dàpọ̀ àtọ́ ọmọbìnrin tó parọ́ mọ́ mi tẹjọ plan ẹnikẹ́ni tẹjọ plan yẹn tí gbogbo yín jọ plan yẹn tẹ di ọ̀ràn tí mi ò ṣe lé mi lórí ìwọ ọmọbìnrin yẹn ìnira ló máa pa ẹ́ torí pé tí mi ò ṣe lẹ́jọ́ ń parọ́ ẹ̀ mọ́ mi ẹ wá ń gbé fídíò yẹn kiri ìwọ ọmọbìnrin yẹn tó o bá bọ́ta inú ìnira ló máa bá kú àfi kó ya bọ́ta kó sọ pé bó ṣe rí rè àwọn tó rún ẹ rè tó o bá ti bọ́ta ìnira ló máa bá ẹ Ànábì Muhammad ló sọ pé sallallahu alaihi wasallam ó ní àdúrà mẹ́ta Ọlọ́run ọba òkè ń ti dànù àkọ́kọ́ àdúrà fẹ́ntẹ́ àdúrà tí ẹni tí ó bá rìnrìn àjò bá ṣe Ọlọ́run ọba máa gbà àbẹ́pẹ̀ tí arìnrìn àjò bá ṣẹ́ ó ní Ọlọ́run ọba máa gbà Ànábì Muhammad ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam òun ló wí bẹ́ẹ̀ o òkè ó ní àdúrà tí òbí bá ṣe fọ́mọ
ó náà lọ́wọ́ bá máa gbà àbí pè tí òbí bá ṣe fọ́mọ ó máa gbà. Ó lẹ́lẹ́kẹta àdúà àbí pè tí ẹni ta ṣàbòsí fún àbí tí wọn náà bá ṣàbòsí fẹ́yàn tó bá ṣe fún ẹ ó máa ràn ẹ́. Àná mọ̀mọ́ ló wí bẹ́ẹ̀ o, ohun tí mi ò ṣe tẹ́ dirun ẹ̀ mọ́ mi ni mo ṣe tọrọ ìbínú Ọlọ́run lẹ́yìn lórí, torí pé mi ò ṣe tí bá ṣe gbogbo tí mo tọrọ lẹ́yìn lórí tó bá yẹ pé mo ṣe àbí gbogbo ibi tí wọ́n Rashidi tó sọ pé bàbá tèmi ò lè ní wọ́n lù pa ni, tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ gbogbo ìpè tí mo ṣe lẹ́yìn lórí orí mi ni kò jalè. Ṣùgbọ́n tó bá yẹ pé mi ò ṣe kò dẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo irọ́ tó pamọ́ mi Ọlọ́run bàbá mi destroy yẹ láyé kó tún destroy yẹ lọ́run. Àdàbí tó bá jẹ́ pé mo jẹ̀bi yín lẹ́yìn pé mo ń pè yín sórí òdodo pé irọ́ lẹ̀ ń pa ẹ̀ ń dẹ̀sìn Ọlọ́run rú ẹ̀ ń ṣe bọ́ọ̀nù ìsìlámù tí mò ń sọ. Mo lè sọ pé ẹ̀ ń ṣe bọ́ọ̀nù ìsìlámù tó pé ìsìlámù ń ṣẹ̀sìn bàbá yín, ẹ̀yin ò lè tẹ́ ń fẹ̀sìn jẹun. Mo dẹ̀ lẹ́tọ̀ọ́ àti sọ fún yín pé ẹ̀sìn lẹ́ fi ń jẹun yìí eléyìí ò sínú ẹ̀sìn wa ẹ̀ wá ń parọ́ tí mi ò ṣe mọ́ mi Ọlọ́run bá máa pa yín rẹ́ ni. Àti wọ́n Rafiu Adéwálé Rafiu kíníkan àti media movement yẹ àti wọ́ àti ìyàwó ẹ̀ àtọmọ gbogbo àtẹ̀ntó kọ́mẹ́ǹtì tó ń sọ pé tòótọ́ ni tí gbogbo yín jọ sọ pé tòótọ́ ló ṣe é tí gbogbo yín sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mo ṣe o gbogbo ibi dandan Ọlọ́run tí mo tọrọ lẹ́yìn lórí kọ́lọ́run jó bá mi. Ṣùgbọ́n tí n bá ṣe kò sí kankan nù yín tó máa jáde láyé tí ò ní rí ẹ̀pẹ̀rẹ̀ Ọlọ́run bàbá mi pa gbogbo yín rẹ́ tí mi ò ṣe nǹkan tẹ wá ń dìrùn ẹ̀mọ́ mi lórí pé mo ṣe ṣìnà pẹ̀lẹ́ yàn. Ìwọ ọmọ alágbára omi ó gbàgbé àyà Kùránì Karim. Ọlọ́run sọ́nù Kùránì nínú Suratu Nur kan ni Ọlọ́run innal ladhina yarmuna al-muhsanati al-ghafilati lil-mu'minati lu'inu fi dunya wal akhirah wa lahum ashabun alim yawma tashhadu alayhim alsinatuhum wa aydihim wa arjuluhum bima kanu ya'malun. Ọ̀rẹ́ àbáyà yẹn ṣe lọ nìyẹn. Ó gbàgbé ẹni tó di ọ̀ràn ṣìnà mọ́yàn tó parọ́ ohun téèyàn ṣe tó di mọ́yàn lórí Ọlọ́run lẹ́yìn tẹ́ pé ẹ di ọ̀rọ̀ pé ẹ̀ ń sọ pé ó ṣe é ní tó tọ́ Ọlọ́run sọ pé ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò máa fọ yín lójú láyé ó ṣojú eléyìí o tọ́lọ́run sọ bẹ̀rẹ̀ pé o ò ní rí dáadáa gbéṣe láyé ojú ẹ̀ o ò ní rí ọ̀nà dáadáa ìtumọ̀ ẹ̀ nìyẹn o tẹ́ pé òun sọ pé ó ṣe é ní tó tọ́ àtẹ̀yìn tẹ́ kọ́mẹ́ǹtì tẹ́ ń sọ pé tó tọ́ ni ó ṣe Ọlọ́run sọ pé gbogbo yẹn ẹ̀ níjọ rí dáadáa gbéṣe láyé. Ọlọ́run ní lóyìn náà fi dúnìyà òun máa fọ yín lójú láyé ẹ̀ ní rí dáadáa lẹ́yìn kẹ́ máa rà burú wal akhirah ẹni tójú ẹ̀ ti fọ́ láyé tó bá ti lọ́rùn àtúwádà fọ́jú walahum ashabun alim ìyà tó nípa ń bẹ fún yín. Ọlọ́run níjọ́ wo ni yawma tashhadu alayhim alsinatuhum ìjọ tá a máa bí táwọn yẹn á máa sọ̀rọ̀ tá a máa jẹ́rìí against yín àwọn yín tá a máa jẹ́rìí pé à ń tó sọ rè bó sọ bẹ́ẹ̀ bó ṣe bẹ́ẹ̀ wá ìdíhìm tọwọ́ yín náà máa jẹ́rìí takò yín pé ó sọ bẹ́ẹ̀ ọwọ́ mi ló fi ń táìpù ìwọ tó fọwọ́ ẹ̀ táìpù tẹ́pọ̀ ọwọ́ ẹ̀ ló fi ń táìpù àti ìwọ tó yẹ kó lọ bá wọn pé tòótọ́ ni mo gbọ́ pé Saheed ṣe bẹ́ẹ̀ wàá rí jólóhùn àtẹ̀sẹ̀ yín tẹ́pọ̀ máa tẹ́ gbogbo ẹ̀ máa jẹ́rìí takò yín fún pé ẹ̀yin tẹ́ ṣe rè Ọlọ́wọ́n bá wò Ọlọ́wọ́n inna wa'dallahi haqqun àdéhùn Ọlọ́wọ́n òdodo ni Ọlọ́wọ́n ní yẹ gbogbo ẹ̀yin tẹ́ bá pa irọ́ ìmọ̀ mi tẹjọ plan ni ẹ ìṣobìnrin ní ìṣọkùnrin ní gbogbo yín pátápátá ọlọ́njọ wọ́n láàyè tá a wà yìí má ṣàgbébinú ẹ̀ bá gbogbo yín wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Rashidi alágbára omi ìpè tí mo ṣẹ́ fún ẹ yẹn o ibi ilé Ọlọ́run mo wà yìí tó bá jẹ́ pé ìwọ ló ń parọ́ tó bá jẹ́ pé mi mò ń parọ́ mo wá ń pretend ni mò ń parọ́ ni gbogbo ibi dandan Ọlọ́run kò máa bá mi ṣùgbọ́n tó bá pẹ́ mi ò parọ́ òdodo ni mò ń sọ gbogbo èpè tí mo ṣe pátá kò ní yẹ̀ lé ẹ lórí kò ní yẹ̀ kó lórí ẹ̀ ó máa dúró lé ẹ lórí ni mo tún sọ tàbátì àdá Rashidi alágbára omi wàtá bá má àgìnà aníwò má lù ú wà má kàsábà sáyàsílà náà ranza talẹ̀ abẹ wà múra àtù ìdí tí mo fi fi tìyàwó ẹ̀ sí torí pé ìyàwó ẹ̀ náà máa ń kọ́mẹ́ǹtì tó máa ń sọ pé tòótọ́ ni Saheed Shittu tí gbogbo yín jọ ń parọ́ mọ́ mi gbogbo yín pátápátá wà múra àtù àmà látàlẹ̀ àtọ̀bì fíjìdìyà abúlómi masad Ọlọ́run bá jọ máṣáájú orí bẹ́ẹ̀ ọlọ́lá haúlà wàlá quwwata illa billahil aliyyil azim. ẹ̀yin tẹ́ bá ń sọ pé àwọn ń ṣépè tó bá parúurú ẹ̀ mọ́ ẹ afẹ́wo tó fẹ́ ṣe tó parọ́ mọ́ ẹ pé ó ṣe ṣìnà tó dẹ̀ ṣe afẹ́wo bí wọ́n ṣe fẹ́ gbà irú ọtí yàn ṣe tó dì mọ́ ẹ lórí pé ó ṣe ṣìnà o tó dẹ̀ ṣe ṣìnà tó dì mọ́ ẹ lórí mo fẹ́ wo bó ṣe fẹ́ rí àti subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk.
Save Your Soul TV. Ku and Fusakun.